Aláròyé máa wí o. ọpẹ́ o Dangote tún dín owó epo bẹntiróòlù kù lẹ́ẹ̀kan sí i fún ìgbà kejì láàrin ọ̀sẹ̀ méjì. Ilé ìfọpo Dangote ti tún mú àdínkù bá iye tí wọ́n ń ta epo bẹntiróòlù wọn láti ẹgbẹ̀rin àti náírà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n $825 ni wọ́n ti tún já wálẹ̀ sí okòólélẹ́gbẹ̀rin ó dín márùn-ún $815 láti ibùdó tí wọ́n ti ń lóòdù epo fáwọn alágbàtà epo bẹntiróòlù. Ìgbésẹ̀ Dangote yìí wáyé lẹ́yìn tí àdínkù ti bá iye owó tí epo bá dé láti ilẹ̀ òkèèrè sí òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́rin $744. Èyí ló mú kí iléeṣẹ́ ìfọpo Dangote náà yọ náírà mẹ́wàá lórí iye tó ti ń ta lítà epo kan. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kẹta ọdún yìí ni Dangote rọra dín owó epo náà kù, àgàgà pẹ̀lú orogún òwò tó ń lọ láàrin àwọn àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo rọ̀bì nílẹ̀ wa ìyẹn NNPC. Ìgbésẹ̀ yìí ni wọ́n ló dùn mọ́ àwọn alágbàtà epo nínú, tí púpọ̀ wọn sì bẹ̀rẹ̀ sí pa àwọn ibùdó ìfọpo aládàáni tì láti máa rajà sòsé láti iléeṣẹ́ ìfọpo Dangote. Èyí ni wọ́n ní yóò mú àwọn ibùdó ìfọpo aládàáni dín owó tiwọn náà kù láti lè jẹ́ kí iye owó tí wọ́n ń tajà dọ́gba. Òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àti náírà mẹ́rin tí owó epo bá dé láti ilẹ̀ òkèèrè tí wọ́n ti ń fọ́ ni àwọn mákẹ́tà ní ó fi $50 dín sí ẹgbẹ̀rin àti náírà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí Dangote ń ta epo ẹ̀kọ́ náà tó ṣe ẹ̀dínwó. Nítorí bí iye tépo ń bá dé láti ilẹ̀ òkèèrè ṣe dín sí ti Dangote yìí ló mú àwọn alágbàtà epo bẹntiróòlù tó ń rajà wọlé láti máa rajà wọlé láti ilẹ̀ òkèèrè tó ti dínwó dáadáa. Nínú ọ̀rọ̀ tí Chinedu Okadike tí í ṣe agbẹnusọ àwọn ẹgbẹ́ alágbàtà epo bẹntiróòlù nílẹ̀ Nàìjíríà, Independent Petroleum Marketers Association of Nigeria (PMAM) sọ ló ti ní iye tí wọ́n ń ta epo rọ̀bì ni yóò sọ iye tí wọn yóò máa ta epo bẹntiróòlù. Ó ní ó ṣeé ṣe pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí kí iye owó tó máa ta lítà bẹntiróòlù tún já wálẹ̀ sí ẹgbẹ̀rin náírà. Nítorí ẹ̀dínwó tó wáyé yìí, àwọn iléeṣẹ́ aládàáni tí wọ́n ní ibùdó tí wọ́n ti ń lóòdù epo ti dín owó epo tiwọn náà kù sí ẹgbẹ̀rin àti náírà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láti òjìlélẹ́gbẹ̀rin ó dín náírà mẹ́wàá $830 láti lè bá iye tí Dangote ń ta epo rẹ̀ dọ́gba. Àwọn alágbàtà epo bíi AA Rano, Mengel, Bovas, Rain Oil, Wosab àtàwọn míì bẹ́ẹ̀ ni wọ́n ti já owó epo tiwọn náà wálẹ̀ láàrin ẹgbẹ̀rin náírà àti mẹ́rìndínlọ́gbọ̀n $826 sí ẹgbẹ̀rin náírà ó lé méjìlélọ́gbọ̀n $832 ní lítà kan. Tẹ́ ò bá gbàgbé, láti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náírà $890 ní Dangote ti dín owó epo ẹ̀ kù sí ẹgbẹ̀rin náírà àti náírà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n $825 lọ́jọ́ 26 oṣù kejì ọdún yìí, kó tó wáá ṣe ẹ̀dínwó oní náírà mẹ́wàá míì lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù yìí. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.